ẹni tó fojú fẹ́ tí ò fọkàn fẹ́ gbàgbọ́dọ̀ kó ṣubú ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje ìwọ kẹlẹ́rù méjì ṣeré mọ́. ìyá ẹgbẹ́ kó máa ń lọ bẹ́ẹ̀. ìyá ẹgbẹ́ ẹni ọ̀nà kọ́rẹ́sì kó máa ń lọ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀. Yo mọ́ṣíkọ̀yà àbẹ̀bẹ̀ ọ̀ṣùkọ̀yà olówó mẹ́jọ ọ̀tọ̀ ìṣòro ọ̀ṣùsọ̀yà olówó ló bá àjùsọ̀rọ̀ bá balẹ̀ bàbá ẹgbẹ́ bàbá ṣètì ẹlọ́mọlẹ́jọ́ ọkọ̀ olówó mẹ́jọ ọ̀tọ̀ ìṣòro bàbá ẹgbẹ́ bàbá ṣètì ọ̀túnbáyọ̀ ọ̀ṣùsọ̀yà olówó Smile. Well done, man. Yeah.
Charge. What do you charge? Maybe don't you battery. What battery? Charge you. Charge it. Abúlé tàbí ní Adébí Ọ̀sà làwọn ní ọba lókun wọn. Adékúnlémi alábẹ́lẹ́gbẹ́ olúwa mẹ́jà òkè ìṣòro. Ẹgbẹ́ tèmi ìlànà olórí Yorùbá balẹ̀ fẹ́ràn òmùrò. Kúlẹ̀ mo bá lọ tẹ́ bá bẹ̀rẹ̀ mi ò tẹ́bà bèrè mi. Kúlẹ̀ mo bá lọ tẹ́ bá bèrè mi o. Àbúrò abẹ́ni jíjá sẹ́lí làwọn àwọn bá wọn lọ. Mo bá wọn lọ. Àbúrò abẹ́ni jíjá sẹ́lí làwọn àwọn bá wọn lọ. Kúlẹ̀ mo bá lọ tẹ́ bá bèrè mi o. Bàbá ní ìjọba ní aṣíwájú àgbélẹ̀. Wọ́n máa dorí bàbá ní obìnrin aṣíwájú àgbélẹ̀. Bàbá ní obìnrin. Mo ti kọrin kékeré kan, mo kọrin wípé wọ́n ní káwọn màmá sẹ́ńtẹ́ kí làwọn màmá ṣe fún yín kí ní tí màmá ti ń gbádùn tẹ́lẹ̀ kó tó lọ́lọ́mọ ó wá lóyún nínú kò ṣe é fi sílẹ̀ ẹ wá ní kọ́ sẹ́ńtẹ́ ìkìlọ̀ ní fẹ́ni tí ò fẹ́ wàhálà torí Ọlọ́run kó má ṣe báwọn dá ṣàyẹ̀ mọ́. Yèyé mẹ́jọ gbọ́kọ́ ní ìyá síwájú alẹ́ àjà mi. Aláwìyé Asádọ̀tù Aláwìyé chairperson. Bàbá bá ní ọkùnrin àti ẹ̀jẹ̀ búrú ṣọlọ́wọ́ olùwàmájẹ́ ti ní ṣòro. Bàbá ní ìtẹ́lẹ̀ ọmọ rẹ̀ ò tẹ́lẹ̀ ọmọ rẹ̀. Aṣíwájú tẹ́lẹ̀ ọmọ rẹ̀ ò tẹ́lẹ̀ ọmọ rẹ̀. Ṣáìdì mi àwọn ẹgbẹ́ mi ní jẹ́ǹkì wọn. Ẹ bá mi ṣètọ́jú Aláyélúwà èdè wọn. Ọba Dr. Adébáyọ̀ Ògúnbẹ̀nà kábíyèsí káyọ̀. Wọ́n yọ bàbá ní àti bàbá ní àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin gbogbo wa pátá. Wọ́n ṣe bí àwọn máa jà ọba alábà wọ́n ṣe. Sàkẹ́kọ̀ọ́ máa má jẹ́ òkè ìṣòro.
Sànjè súnmọ́. Mufutaru pèrè akari ránni sí mi. Bàbá ńlá súnmọ́ mi níbí. Sànjè súnmọ́ mi níbí. Bàbá ńlá súnmọ́ mi níbí. Ìṣọ̀lá bàbá Túndé. Sànjè Mufutaru ọmọ ire akari. Sèédù ire akari. Òyìnbó elépo lóyìnbó ní Tẹ́sítákò. Bàbá Mufutaru mi, bàbá Fáwùsá. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Àfáà ẹgbẹ́ bọ́ba ní ìyóbìnrin aṣíwájú. Bọ́ba ní ìyólóríire. Bọ́ba ní ẹ̀yìn fọ̀tá ṣe fàárí náà. Bọ́ba ní ọlárẹ̀wájú. Ọba bá mi gbé, mò ń gbé pẹ̀lú ọlá. Gbàdọ̀lá ló gbàdọ̀lá. Ọlá bá mi gbé, ìlú máa ló mú fẹ́ràn ọlá jọ sétí. Bóyá bọ́ba ní ìmọ̀jọ́ ọmọjọ́ yídí àtú ọmọ ìgúngún jọbí ọmọ ìṣọ̀lá bọ́ba ní àyàfáṣàwẹ̀. Ẹni tó fojú fẹ́ wá tí ò fọkàn fẹ́ wá ẹ̀rì fásì ìfásì ẹ̀rì fásì ìfásì. Àtinúkẹ́ ẹni tó fojú fẹ́ wá tí ò fọkàn fẹ́ wá ẹ̀rì fásì ìfásì ẹ̀rì fásì ìfásì. Ìyábọ̀dé níná lówó. Ẹ bá mi kí níná lówó. Alájà mi níná lówó. Ìyá ẹgbẹ́ ẹ̀rọ ọba lórí.
Orin Mùsùlùmí náà ni tí mo kọrin dúpẹ́. Ìwé ṣe ń ṣe déédéé, bákan náà kọ́ láwa, bákan náà kọ́ lámọ́ orí wáyé. Akẹ́wọ̀n jẹ èyí tó bá dára, ó wá dorí ìyá ìfẹ́ wọn. Akẹ́wọ̀n jẹ èyí tó bá dára, ìlú Amẹ́ríkà ló ń gbé. Ní Maryland ní Baltimore, ayálélí oṣù agbẹ́gbẹ́dẹ́gbẹ́ ayàtọ̀ bá dára. Ìṣẹ̀lẹ̀ bàbá tó dẹ́rù. Ẹ jẹ́ kí n gbé ọmọdé. Yèyé bàbá dára ní sọ fún yín wípé ẹgbẹ́ ọba yọrí. Ó ní bàbá ọmọ mi dára. Bàbá ọmọ mi dára. Bàbá ọmọ mi dára. Bàbá mi dára. Ara tó wù mí bàbá ọmọ mi dára o. Bàbá ọmọ mi dára o. Yèyé bàbá dára akílẹ̀. Ayọ̀lẹ́bí oṣù ayọ̀lẹ́gẹ̀dẹ̀gbẹ̀. Yóò bá ya ọmọ tí a bí lọ́jọ́ tí èèmọ bá ṣe rí sanwó. Àwọn tá a sọdún ọdún ìyá ọ̀sẹ̀ ní lágbára lọ́wọ́ ọba. Láti Amẹ́ríkà láti wálé wá sọdún. Ẹ̀yin tẹ́ẹ̀mù wálé wá sọdún. Ikú ò mà ní wàá bá àwa tọ́ọ̀mù wálé wá sọdún. Inú mi ń dùn ẹnu jọmọ Ìjẹ̀bú. Inú mi ń dùn ẹnu jọmọ Ìjẹ̀bú. Tí mo bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí. Tí mo bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí. Ọmọ Ìjẹ̀bú wà lọ́rẹ̀ o, àwa ni. Ọmọ Ìjẹ̀bú wà lọ́rẹ̀ o, àwa ni. Ó yá ọmọ bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o. Má bá Jẹ̀bú relé ọmọ. Adéṣẹ́wà ayọ̀sà kò sí ilé olúwa bá jẹ́ àti ìṣòro. Ìyálóde nínú ẹgbẹ́ Mojísọ́lá ayá Balógun ní olúwa bá jẹ́ àti ìfọ̀ṣẹ́ àpènílẹ̀. Ọmọṣọ́yẹ Balógun àpènílẹ̀. Ẹgbẹ́ ọba yọ ní òkèèrè gbogbo. Ìtẹ̀sọ́dún yìí ẹ̀ṣẹ̀ mi fi àṣeṣe tún ṣe. Àgùdù lọ́pọ̀ kú àṣeṣe tún ṣe. Ìtẹ̀sọ́dún yìí ẹ̀ṣẹ̀ mi fi àṣeṣe tún ṣe. Àgùdù gẹ̀ẹ́sì ní kẹ́sẹ́. Bóde nù bàbá mọ bí òdà kan wọn gẹ̀ẹ́sì ní gẹ̀ẹ́sẹ̀. Ọba náà yẹ obìnrin lábẹ́ ìyálóde. Ọba obìnrin Tìmíládé Olúwa lónìí ní.
ṣe dọ̀tun òwe. Bẹ́ẹ̀ ló ná ti Saheed ọmọ Nìgálí. Bámi ṣètọ́jú mẹ́ẹ̀ẹ́dún, Dámilọ́lá Yusuf. Àti ìfìwàkọ̀yè títí lọ́lá Ògúnṣẹ̀yẹ. Àtàbí ọdún ṣètò síta mi. Bóyá ń gbogbo bọ́lẹ́yẹ, ẹ bá mi gbé ìyálóde lárugẹ. Ó máa ní làgbé lárugẹ. Òyìnbó Adésọ́rẹ̀. Gbàgbàgbà kó ṣubú. Ẹni tó fojú fẹ́ wa tí ò fọkàn fẹ́ wa. Gbàgbàgbà kó ṣubú. Bóyá ń bá ẹ bá ṣe yíyẹ, ìṣòro kan máa bá fún mi o. Àbẹ̀mọ̀ dòdò. Ọba ní ẹ wá tó ń fún mi o. Àbẹ̀mọ̀ dòdò. Ohun mẹ́ta lẹ̀dá ń fẹ́. Ẹ̀dá ń fowó, ẹ̀dá ń fọmọ, ẹ̀dá ń fẹ́ tó ń pẹ́ láyé. Ọba ní ẹ wá tó ń fún mi o. Àbẹ̀mọ̀ dòdò. Bóyá ẹ̀yin ọmọ ẹgbẹ́ tó kù rẹ̀ ò lè pè yí tán. Ẹ̀kọ́ máa kọ wá. Owó iṣẹ́ mi dàbà mú. Owó iṣẹ́ mi dàbà mú. Ọ̀tún ìyálóde máa ń gbọdọ̀ máa lọ́ra. Ọ̀tún ìyálóde. Balógun àṣìṣàtì, balógun dòdò dáa. Balógun àṣìṣàtì, balógun obìnrin rẹ̀. Kó máa lọ bẹ́ẹ̀. Ẹ̀nà fúláàgì yíyé dáadáa, ta lórúkọ mi. Kó máa lọ bẹ́ẹ̀. Bàbá tó ń bá alágbára tí ò fẹ́ bẹ́ẹ̀ nìkan di ìyọ́dé òní dáa fún òní dáa fún alágbára tí ò fẹ́ bẹ́ẹ̀ nìkan di ìyọ́dé òní dáa fún. ọkọ̀ kàfáyà tó fojú láìsí ìyálóde kárẹ́sì. Ẹ bá mi sọ fún gbogbo kọ́rẹ́sì mi pé.
ṣe ẹgbẹ́rí ìdílé wa ló ń jẹ ṣe. Àwa ò ṣàyàbá ẹlẹ́sìn ọba mú ìdílé wa ló ń jẹ ṣe. Kó máa lọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọdé sọ̀rọ̀ bí àwọn ọmọ yàyà o. Ìyàwó lọ́wọ́ ẹ̀yin sọ̀rọ̀ bí ọmọ ẹ̀yin sọ̀rọ̀ bí ẹ jẹ́ ká máa wá yín o. Jọ́sí family, àwọn ọmọ Jọ́sí. Ọmọ Jọ́sí ojú mi bá ojú mi o. Jọ́sí family, ọkọ rẹ̀ bí wọ́n ọmọ ẹlẹ́sìn ni wọ́n o. Ọmọ ẹlẹ́sìn ni wọ́n o. Àwọn ọmọ fẹ́ ṣeré, wọ́n ṣeré, àbìdí ẹ̀ ṣe, àbìdí ẹ̀ ṣe bàbá. Ọ̀nàdébà Adélẹ̀ Lukman Ọlálékan, èmi ní ọ̀tún wíwá ẹgbẹ́ fọ́fúnfún ọkùnrin àtìlẹ̀ Ìjẹ̀bú. Inú mi dùn láti wà sílé mi gẹ́gẹ́ bí ọmọ Ìjẹ̀bú àtàtà. Ó mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún là ń ṣojúṣe ọba. Gbogbo ọmọ Ìjẹ̀bú jákèjádò gbogbo àgbáyé àwọn náà láti gádà láti ṣera wa lóòtú lọ́wọ́ àti láti fún kábíyèsí wa láti wọ́n sílé kí a kọ́ wọlé sí the unique opportunity to pay homage to our highly regarded traditional ruler Ọba Dr. Sikiru Adétọ̀nà. Ó tún jẹ́ àǹfààní fún wa láti ríra wa láti ọjọ́ àtijọ́ yẹrí pé ẹwẹ́nu ilẹ̀ tẹwẹ́nu ọkọ́ this is mercy and then it is only Ijebu that can do this. This is national and this is global. I am happy to be part of it and everybody is happy. You can see us grouping out in our various and fantastic attire. We are colorful, we are beautiful, and the day is not wrong. I am proud to be here today. If you are not here, you are missing out on the good organization. Orúkọ mi Honorable Lukman Adélẹ́yẹ, ọ̀tún tí wọ́n ẹgbẹ́ bọ́bá fún ọkùnrin Adélẹ́yẹ. Èyí náà dẹ̀ ní minority leader of the State House of Assembly. Thank you. Nigeria, all over the world. Wọ́n wà present in my lane láti wá witness ìjọba 2024. So mo máa rọ àwọn gbogbo ọmọ Yorùbá, ọmọ Ìjẹ̀bú, ìyàwó Ìjẹ̀bú tó wà everywhere ni wọ́n máa wálé, wọ́n máa witness ìjọba everywhere. Thank you.
Orúkọ mi ni Princess Adéọlá Akánimọ́tò, Yèyé Kakanfò, ẹgbẹ́ Bọ́ba Gúnwà, ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Orúkọ mi ni Aisha Amina Fọláṣadé Abubakar, Yèyé Máyégún, Bọ́ba Gúnwà, ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Advice mi ni fún gbogbo àwọn ọmọ Yorùbá lórí èmi tèmi United Kingdom ni mo ti wá tó mo lè wálé lórí àṣà wa. Advice mi fún gbogbo àwọn ọmọ Yorùbá ni pé ká máa wálé ìgbàwọ́ táwa ní diaspora àtàwa táwa ní Nàìjíríà all over the world ká máa wálé ká wá nípa inú èmi tún láti wà ní bíbá ilé yìí. Orúkọ mi ni Alájà Amina Fọláṣadé Ọ̀kadéwájú Àbúkàkà. Orúkọ mi ni Gúnwà Olúwakẹ́mi Òjó. Mo jẹ́ yèyé Ayọ̀ra Bọ́ba Gúnwà ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé mo wà láàrin wọn bíbá yìí nítorí pé Ọlọ́run dá wa sí. A ṣe ọdún tó kọjá lọ́hùn, a tún wà pẹ̀lú ayọ̀. Ọmọ ẹgbẹ́ gbogbo òsì, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwa ń rọ gbogbo àwọn tó wà ní tó yẹ kó wà bíbá tó ti bíbá wípé kọ́ sí ojújọba ẹ̀kọ́ ti sọ́kàn. Nítorí pé ó jẹ́ àṣà àti ìṣe wa, ó dẹ̀ jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ wa láti gbé àṣà ìlú wa lárugẹ. Gbogbo àwọn tó wà lókàlà kò sí ìlú tó bá wá wọ́n máa rí ìdí, wọ́n máa mọ̀ nípa àṣà àti èdè wa bá ṣe ń gbé Akílẹ̀ Ìjẹ̀bú láwùjẹ. Orúkọ mi ni Gúnwà Olúwakẹ́mi Òjó, Yèyé Bọ́ba Gúnwà, Yèyé Ayọ̀ra Bọ́ba Gúnwà ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Orúkọ mi ni Olúwafúnṣọ́ Mọ́rẹ́níkejì, ọmọ Òdúkọ̀yà, ọmọ wọn níjẹ̀bú Igbó. Mo wá sí èmi ní Jósà ẹgbẹ́ Bọ́ba Gúnwà ọmọọba Akílẹ̀ Ìjẹ̀bú. Inú mi dùn gidigidi torí pé ojú wa pé ẹsẹ̀ wa pèlè lọ́dún ìwọ̀n ọ̀fẹ́ níkẹ́ni tàwa sínú wa. Àárí bí ìṣẹ̀lẹ̀ bí kankan kò ṣẹlẹ̀ sí ọmọ ẹgbẹ́ kankan. Ìyálóde wa ó lọ ń bọ̀, gbogbo wa ń lọ à ń bọ̀ ríra wa, inú wa ń dùn. Inú mi dùn gan. Nípa advice mi fáwọn tí ò wá ni pé pàápàá jùlọ àwọn ọmọ ìlú wa tó jẹ́ àwọn ọmọ ilẹ̀ Yorùbá Akílẹ̀ Ìjẹ̀bú tí wọn kì í wá sójúdọba. Mo fẹ́ advice wọn pé kó máa wálé. Ó máa jẹ́ ká mọ ara wa. Ó máa jẹ́ ká mọ èèyàn sí. Ó máa jẹ́ ká mọ lílò ìwúlò bíi nǹkan ìbílẹ̀ wa bó ṣe wúlò sí fún wa. Ó máa jẹ́ ká mọ díẹ̀. So mo gùn wọ́n níyànjú pé kó máa wálé kọ́jọ́ ìkan wa ṣe nínú wa lè máa túbọ̀ gbòòrò sí i. Orúkọ mi ni Olúwafúnṣọ́ Mọ́rẹ́níkejì, ọmọ Òdúkọ̀yà. Such that it can bring all age groups together to pay homage to Oba Sikiru and